now ẹ já lọ sí ọ̀rọ̀ nípa record label Ọláníwájú Adépọ̀jù eléyìí tí a mọ̀ sí Lanrad Records. Tá bá sọ̀rọ̀ nípa Lanrad Records àwọn artist mélòó lẹ́yìn mọ̀ torí mo mọ̀ pé ìdásílẹ̀ Lanrad Records kò ṣẹ̀yìn irú yín ó ṣojú yín dáadáa ojú yín tó lẹ́bẹ̀ mo fẹ́ lè sọ pé lára àwọn tí ojú ẹ̀ tó lẹ́bẹ̀ jù tá bá fi mú bàbá tá a mú ẹlẹ́gbọ̀n àgbà àmú ẹ̀yìn náà ojú ti àwọn kankan wà bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀yìn lè sọ nípa ẹ̀ tó yẹ pé tẹ́gbọ̀n bá máa sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní ẹbí déjà rẹ̀ now tá bá sọ̀rọ̀ nípa Lanrad Records àwọn artist mélòó tó jẹ́ mélòó gbàgbé artist mélòó ló wà ní under Lanrad Records kẹta sọ díẹ̀ torí mo ẹgbẹ́ artist mélòó. artist mélòó la fẹ́ kà ní eyín tó dìpele Lanrad Records tẹ́ bèrè Láńrewájú Adépọ̀jù Records ni wọ́n kọ́kọ́ sọ tẹ́lẹ̀ nígbò ya òun ló di pé wọ́n rò pé orúkọ yẹn ti já fún jù kó lè dùn ún pé èyí kíákíá kò santush kò lè àfojúsùn baba lórí dídásílẹ̀ rẹ̀ wípé wọ́n lè bíi pé orúkọ yẹn máa mú dùnú iye iṣẹ́ tó yẹ kó ṣe lọ́gbẹ̀gbà Lanre Adépọ̀jù òun náà ni wọ́n súnkì tó fi di báyìí ṣùgbọ́n wọ́n ti lo àwọn míì síwájú tó jẹ́ pé Ọláníwájú Adépọ̀jù Records òun ni ó bá jáde tó bá jẹ́ nípa àwọn artist àwọn òṣèré mélòó la fẹ́ kà ní eyín tó dìpò sáwọn tí ń kọrin ni àbáwọn eléré orí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la fẹ́ sọ ni lára àwọn artist tí record label yẹn tó ti produce dáadáa náà láti rí Ṣẹ́gun Adéwálé Peters èèyàn méjì ní àwọn artist yẹn Ṣẹ́gun Adéwálé àti Ṣínà Peters so Ṣínà Peters òun ń tàbíta Ṣẹ́gun Adéwálé ló ń kọrin tó yẹ pé wọ́n já láṣẹ ìjọṣepọ̀ dáadáa òun kò sí ìyà tó jẹ́ pé aáwọ̀ ṣẹlẹ̀ ní àárín àwọn méjèèjì tó di pé wọ́n pín gàrà ṣùgbọ́n gbà wọ́n wà lọ́kàn yẹn yóò tó bí ábọ́ọ̀mù ọdún mẹ́ta ní nǹkan tó jẹ́ pé ó jáde láyé ọ̀dà Láńrewájú Adépọ̀jù bẹ́ẹ̀ tó jáde ní ọdún ìyẹn odò láyé àrẹ̀wọ̀ ajá apára àti ìlú lásán òun náà jáde lórí Lanrad Records yóò tó àwọn méjì tóun náà sì tó jáde níbẹ̀ nǹkan náà náà pé wọ́n lé wá bí nǹkan wọ́n lé wá bẹ́ẹ̀ Lanrad Records tó jáde bẹ́ẹ̀ ni Fancy Ayé Àlàmú onífújì Fancy Ayé Àlàmú kódà àwo rẹ̀ tó jáde lọ́dọ̀ lórí records lẹ́bẹ̀ ní bàbá yóò tó márùn-ún Fancy Ayé Àlàmú mi ò mọ̀ bóyá onítàn sí ìrẹ̀ láyé bẹ́ẹ̀ sì ni Lákínládé Ìbò níbo ló ń lọ lẹ́yìn àwo tóun náà tó yẹ kó jáde tí ó fi di pé ikú òjẹ́ agbádùn obì tó gbó ní mẹ́rin ṣùgbọ́n gbogbo tí ó ṣe lọ́dọ̀ bàbá nígbà náà níbi lájú bíi méjì àtàwọn lọ torí pé láàbọ̀ yẹn náà àwọn èèyàn tí parí tó fi di pé wọ́n ṣe nǹkan pa ẹ̀ lọ́wọ́ so ìyẹn ọ̀kan bẹ́ẹ̀ sì ni Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí bàbá wa Lérè Pàímọ́ Ẹ̀dá Onílé Ọlá ni wọ́n ń lò ní as stage name ṣùgbọ́n Lérè Pàímọ́ ló ń lórúkọ bàbá tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá sí wò mo fẹ́ lè sọ pé òun ni àkọ́kọ́ kí ni audio play audio theatre tí yóò kọ́kọ́ jáde rí nígbà náà. so Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ó ṣáájú eré Ògúndé Kóńdó Ọlọ́pàá Yorùbá ronú gbọ̀ngàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ṣáájú wọn jáde. mi ò lè ṣàdáyanrí pé táìmù kan ṣe ṣùgbọ́n lára àwọn irú ẹ̀ tó kọ́kọ́ jáde nígbà náà ló wà Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àwọn àwo fẹ̀gẹ̀dẹ̀fẹ̀gẹ̀dẹ̀ ayé ìjọ́un ni
ọ̀ndà ìyẹn ní tó ní ṣe pẹ̀lú ọ́díò kìíní rẹ̀ orí Lanrad Records ló ti jáde. Bẹ́ẹ̀ sì ni Àyìnkẹ́ Aláṣẹlà ní wákà ni ó jáde lórí record label bàbá dáadáa. Báwọn Yombas Àjàyìnà Yombas orin àwọn ọ̀dọ́ mùsùlùmí nígbà náà ni. Àbáwọn olórin ti gbàgbọ́ gospel artist lóríṣiríṣi nígbà náà tí wọ́n jáde. Ọkùnrin kan náà ará Ghana báyìí onírùgbọ̀n ńlá báyìí, òun náà àwọn olórin high life ni. ṣíṣe Kato Mensa. Mo gbàgbé orúkọ rẹ̀. Mo gbàgbé àwọn rẹ́kọ̀dù àṣẹ́kù àwọn rẹ́kọ̀dù yẹn ń bẹ nínú Archive. Mélòó la fẹ́ kà ní Adépèlé? Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá gbà náà pé bẹ́ẹ̀ láti jẹ́ kí wọ́n gbà wọ́n jáde kí wọ́n ṣe. Wọ́n pọ̀ wọ́n ti mú Sàláwà Àbẹ̀ní wá rí. Pé tí wọ́n ṣètò pé bóyá àwòrán rẹ̀ kan náà kan lè gbé jáde ní rẹ́kọ̀dù label bàbá. Àwọn bí bàbá wa ara ẹ̀ bàbá táwọn náà dá láìsí láìpẹ́ Ọlọ́fà Àná. Àwọn wá àwọn Ògúnbàjẹ́ kì tó yọ̀ sí Arígbábuwó. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ojúmọ́ kan èrò kan ni láwọn oríṣiríṣi èèyàn. Ojúmọ́ kan ìṣí kan. Àwọn Àjàngìlá. Fóyèké Àjàngìlá. Mélòó la fẹ́ kà? Bàbá kan náà ti wà tó ti sọ ọ̀rọ̀ lórí ogun Àdìbí, ogun Jálumírí tó ṣojú bàbá yẹn. Ogun mélòó ló tójú ìwọ́jà? Ogun Àdìbí ṣojú ìjà. Mélòó la fẹ́ kà? Onítẹ̀rẹ́ akọ yìí màámi Táíwò Líjàdù wọ́n wà ní òkè òkun báyìí. Màámi ti kọ orin yẹn létí mi rí níjọ́ tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn pé orin ogun mélòó ló tójú ìjà, ogun Àdìbí tójú ìjà àti bẹ́ẹ̀. So gbogbo àwọn tó sì jẹ́ rẹ́kọ́d kódà àwọn ẹgbẹ́ ọ̀dọ́ onífújì wọ́n kóra wọn jọ táwọn náà ń wò pé kí wọ́n ní àǹfààní mímọ́ jẹ́ kí àwọn ohun jáde ní rẹ́kọ́d label bàbá láwọn ọ̀dọ́ onífújì gbà náà. Tẹ́wọ́n gbogbo wọn ti di àgbàlagbà gidi ní ìsinyìí o. Tẹ́pẹ́ bí Sọ́ni tí kẹ̀ àwọn eléyìn kẹ̀. À ń sọ̀rọ̀ bí àwọn Kwamwanu K1 àwọn Òbésèrè kẹ̀. À ń sọ̀rọ̀ Kwamwanu, à ń sọ̀rọ̀ àwọn Ìyàndásàwábà àti bẹ́ẹ̀ lọ. Kódà fọ́tò wọn ń bẹ tẹ́rì gbogbo wọn tó jẹ́ bí ọ̀dọ́ báyìí tán ṣe tán bá bàbá ya fọ́tò kan wá kí wọn ní kí gúrúùpù pé ibi tó ti ń bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn bàbá. Àwọn tálẹ́ǹtì làwọn eléyìí o tẹ́ bá lẹ́yìn tí ó ṣe ìrànlọ́wọ́ nù wá wẹ́ láti jẹ́ káwọn ọmọ jáde o. Wọ́n fẹ́ẹ̀ tó bí ogún níye báyìí nínú fọ́tò náà. Ẹ pé Ọlọ́run ní kí àlùbáríkà kó wọ iṣẹ́ yẹn pẹ̀lú ìdókòwò àti ìkówó kalẹ̀ tí bàbá ṣe lórí rẹ̀. Kí ló wá jẹ́ bí source of income tí bàbá fi dá rẹ́kọ̀dù Ọláníwájú records? Kí ni ibo náà ti kan owó tó fi dálẹ̀? Rẹ́kọ̀dù lè bẹ̀ lò dùn dálẹ̀ o. Bẹ́ẹ̀ni. Kí ló jẹ́ bí source of income wọn tó fi dá Lanrad Records tó fi dá kalẹ̀? Ewì náà ni, kí ni ìbá tó wá jẹ́ bẹ́ẹ̀? Bàbá ẹ̀ ṣe òṣèré kékeré, bàbá ẹ̀ ṣe artist gbàrọ̀gùdù àbí artist kékeré. Bàbá ó dé píìkì kan nínú kàríà rẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ ṣe ṣíṣe, bàbá ni ó dá ọjọ́ tẹ́ ẹ ṣe ṣíṣe fún yín. Tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ pé àwa la fẹ́ wá kéwì ń bẹ̀ o. Àti lápò ìjọba ìṣẹ̀lẹ̀ àfi tẹ́ ẹ bá lọ sí ìjọba yìí. Now, mo gbọ́rọ̀ kan àhesọ ni mo ṣèkà sí ṣùgbọ́n ní tẹ́ bá sọ ló máa fìdí rẹ̀ múlẹ̀ pé bóyá òótọ́ ọ̀rọ̀ ni àbáyèsọ ni. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Wọ́n ní pé owó tí Láńrewájú Adépọ̀jù tó fi dá Láńrewájú Adépọ̀jù Records tó fi dá sílẹ̀, wọ́n ní 93% ẹ̀ wọ́n ní Ọláníwájú Adépọ̀jù pé ó lọ́bì lọ́kòkò máwọn olóṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà ló ti rí owó yẹn tó fi dá Láńrewájú Adépọ̀jù Records sílẹ̀.
ẹ tó sọ fún mi ẹni ẹ ti bọ́ àlòkè ọmọ ní ọdún 2 sẹ́yìn. ẹni tó sọ bẹ́ẹ̀ kọ́ lọ́run foríjì. nǹkan àlè sọ yìí pé kọ́ lọ́run foríjì ẹlòmíì ẹnu ọ̀rọ̀ tẹ́lòmíì bá sọ tí ó sì rí bẹ́ẹ̀ ó lágbára nípa àdápa ẹ̀rọ mọ́ọ̀yàn ní tí ò sójú ẹ̀ ní tí ò sí. mo fi sọ pé ṣé átìsì kékeré ni ẹ pé bàbá bí tẹ́ pé táwọn bàbá bá lọ ṣeré tí wọ́n pè wọ́n sí eré kí náà kókó ẹ̀ báyìí odidi báàgì báyìí wọ́n fi di owó wálé ni yàtọ̀ sí owó tán fi pè wọ́n wá. Gbádùn ẹ̀mí ẹ̀. Gbádùn ẹ̀mí ẹ̀. Gbádùn ẹ̀mí ẹ̀. Gbádùn ẹ̀mí ẹ̀ tán TV. Hold on. Please do well by liking this video so that YouTube will show it to more people. And also, don't forget to hit the subscribe button. Thank you. Now let's continue. So, fún di eléyìí, bàbá yìí kì í ṣe artist jẹ̀tù ẹrẹ́. Kódà bóyá láyé ìgbà tí wọ́n wà lórí àwọn rẹ́kọ́ọ̀dì ibẹ̀ míì ni a fẹ́ sọ ni. Àbí nígbà tí wọ́n ti ẹ̀dá ti tara wọn kalẹ̀. Torí wọ́n ti wà lórí àwọn rẹ́kọ́ọ̀dì ibẹ̀ kan nígbà tí wọ́n kúrò ní iléeṣẹ́ rédíò ní WNBS láyé ìgbà wọn. Tó sì jẹ́ pé àtìgbà yẹn náà ni ó ti di pé bóyá àwọn èèyàn ń pè wọ́n àwọn tó ní ṣíṣe káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá gẹ́gẹ́ bí MC tí ó sì tún kéwì nígbà wọn. Bàbá yìí solòsì láti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí kárí àwọn yẹn ti bẹ̀rẹ̀ wọ́n ti di ìlú mọ̀ọ́ká ìyẹn fún wọn lóore ọ̀fẹ́ láti ṣàwójọ láti bẹ̀rẹ̀ ètò nípa à ń ní record label. So ìdá ìsọfún mi sì ní pé kí ṣe pé Láńrewájú Adépọ̀jù wọ́n bẹ̀rẹ̀ Lanrad Records gbẹ̀m lẹ́ẹ̀kan náà gradual process ni. So onítọ̀hún ẹnìkan tó jẹ́ pé bóyá kò mọ nǹkan tí ń sọ ni. tàbí ẹjẹ pé ká sọ pé ẹni yẹn ò mọ bàbá dojú dúra. ó dáa now mo gbọ́ ọ̀rọ̀ kan àhesọ nìyẹn náà mi tí fìdí ẹ̀ múlẹ̀ mo gbọ́ pé bàbá wọn ní fàǹfà pẹ̀lú alàgbà Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ Odídẹrẹ́ Ayékòótọ́ ṣé tòótọ́ ni. ṣe rí ọ̀rọ̀ àwọn méjèèjì bàbá na ọwọ́ ọ̀fẹ́ sí alàgbà Túnbọ̀sún Ọládàpọ̀ ṣùgbọ́n alàgbà Túnbọ̀sún Ọládàpọ̀ ń tiẹ̀ ọ̀tọ̀ lọ́wọ́ tí wọ́n ń nà sí bàbá bí tó ní ṣe pẹ̀lú orogún òwò òun náà ní lájorí tí tó ń bẹ láàrin àwọn méjèèjì. Wọ́n jọ ṣiṣẹ́ ní WNBS tẹ́lẹ̀ ni wọ́n jọ ṣiṣẹ́ ń bẹ wọ́n jọ ń bẹ nínú ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá ni. So ṣùgbọ́n aáwọ̀ tí ó ń bẹ láàrin wọn yẹn alàgbà Túnbọ̀sún Ọládàpọ̀ ni wọ́n ń ta epo sí. Àwọn ni wọ́n ń ta epo sí ọ̀rọ̀ yẹn. Tẹ́ pé bàbá wa Ọlánrewájú Adépọ̀jù Àkànmú ọwọ́ táwọn fi ń mú ọ̀rọ̀ kò rí bí ọwọ́ tí bàbá yẹn fi ń mú ọ̀rọ̀ tiwọn. Ó ti fi àyè ìjà kalẹ̀ pẹ̀lú bàbá ti pẹ́. Bàbá yìí sì fojú yẹn wòran gbà mí torí pé kí ni o èèlà jìnnà sífẹ̀ láàrin àwọn méjèèjì. ṣé ní lọ́jọ́ orí àbí ní tàṣírí? èyí sọjọ́ orí o bí abábá tiẹ̀ ju alàgbà yẹn lọ bóyá ló lè ju bóyá ló lè ju ọdún kan ọdún méjì lọ. gbàtẹ́nẹ́ jù wọ́n lọ pẹ́lá jìnnà fẹ̀. èyí sọjọ́ orí kọ́ là ń sọ. ní ti achievement. ní ti achievement la fẹ́ sọ ni àbí ní ti ìlú mọ̀ọ́ká la fẹ́ sọ ni. popularity. àbí nípa àwọn ipa tí bàbá ti kó láwùjọ la fẹ́ sọ ni. ewì àwọn méjèèjì gan ò jọra wọn.
ṣùgbọ́n gbogbo ohun tó bá kàn ti ní ṣe pẹ̀lú ìranrú ìgbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ewì náà láàpè ìjálá náà ní aléwì ni rárá sísun ewì ni ẹ̀sà pípè ewì ni so bóyá bí ewì náà táwọn bá fẹ́ categorize ti tàwọn náà mọ́ ewì náà láàpè ṣùgbọ́n ewì tí bàbá yàtọ̀ sí tiwọn ewì tí bàbá ó yàtọ̀ sí ti bàbá Ọlátúbọ̀sún Ládàpọ̀ alàgbà Ọlátúbọ̀sún Ládàpọ̀ pé àwo ewì tí wọ́n bá tiẹ̀ ti ń lọ bí pé mi ò mọyé ewì tán ti ṣe o ṣùgbọ́n ká tiẹ̀ ní pé bí ewì wọn tiẹ̀ ti tó bí 30 ewì tí a bá mọ̀ ti ṣe ó mọ̀ tí ń lọ bí 100 kan àti bí 10. 110. So 110. Ó sì jẹ́ pé ìtì pọ̀ jù ló pọ̀ jù nínú àwọn ewì wọn. Táwọn èèyàn ti há ọ̀pọ̀lọpọ̀ tán tó há ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sórí. So ká ní nípa ìjẹ́ Yorùbá ni alàgbà Ọlátúbọ̀sún Ládàpọ̀ lè sọ pé òun jẹ́ Yorùbá ju bàbá wa lọ. Àti gbígbọ́ rẹ̀. Ká ní nípa ìjọmọ Ìbàdàn ni àti ọlọ́lá ń bàdàn wọn ò lè sọ pé àwọn jọ lọ́lá ju bàbá wa lọ níbàdàn. Débì kan la fi sọ pé oyè tí wọ́n fún Bọ́lá Ìgè ni ohun tí wọ́n rọ̀ lóyè ni wọ́n gbé fún bàbá wọn. Ó ní tó láwọn àfojúsùn táwọn táwọn ti wò mọ́ wọn àtàwọn ìfaraṣe fún ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń gbà mí. Nígbà wọ́n ṣe ìkówójọ fún ìdásílẹ̀ LAUTECH University ìgbà náà l'Ógbómọ̀ṣọ́ àwọn bàbá ìwà náà gbìmọ̀ tó ṣètò rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín àbí tó ní ṣe pẹ̀lú Ìbàdàn municipal government láwọn ètò míì mo fi sọ pé igi mú jìnnà sórí pọ̀ láàrin àwọn méjèèjì ó jìnnà gan náà bá fi lè mọ sọ pé bóyá ṣé rival náà jọjẹ síra wọn tó ewì àwọn méjèèjì òwúlẹ̀ papọ̀ wọ́n sì lè má ṣe bàbá nípa pé wọ́n fẹ́ di rival fún bàbá nípa àwọn achievement tí mo sọ yẹn. So àwọn sọ pé ó ṣẹlẹ̀ láàrin wọ́n ní orogún òwò. Ṣé àwọn bàbá náà lọ sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni alàgbà Ọlátúbọ̀sún Ládàpọ̀ sọ pé orogún òwò òun ni ó fà. Wọ́n sì sọ pé at the time wọ́n ní Lárewájú Adépọ̀jù pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan pé kán lè bá demote àwọn. Níbo? Ní palace Olúbàdàn pọ̀ tiẹ̀ ní lẹ́tà kan tó kọ́ wọ́n ní ẹ̀dá lẹ́tà yẹn kó wà lọ́wọ́ àwọn dìsìn pé wọ́n attend sí lẹ́tà yẹn pé so pé tribalism ni ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ bàbá Lárewájú Adépọ̀jù ní tẹ́ bá sọ nípa bàbá la máa gbà la máa dì mú kí lẹ̀yin rí bí ìjà torí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe lẹ́yìn sí pé kò tiẹ̀ sí kankan tí wọ́n lè sọ pé ó fa tribalism pé orogún òwò àjọ ń sọ pé àjọ ń bára ẹni ta kàn gbọ̀n ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Lárewájú Adépọ̀jù kí lẹ lè rí sọ nípa àwọ̀ tó wà láàrin àwọn méjì pé pàtó tó fa ìjà rèé láàrin bàbá yín àtàlàgbà Ọlátúbọ̀sún Ládàpọ̀. Ẹni tó mi ń sọ ni pé aláàkọ́ wípé bàbá ń nawọ́ ọ̀fẹ́ sí wọn. Bí báwo? Àwọn ò nawọ́ ọ̀fẹ́ sí bàbá. Alákọ̀ọ́kọ́ a ní wọ́n jọ ṣiṣẹ́ nílé iṣẹ́ kan náà ni. Nínú ọ̀rọ̀ tí bàbá máa ń sọ tí mo gbẹ́ lẹ́nu wọn dáadáa rí wípé èrò prógrámù kan tí wọ́n pè ní ìjíǹjí akéwì nígbà náà bàbá ló bẹ̀rẹ̀ rẹ̀ lórí WMBS iléeṣẹ́ rédíò tá a wí ṣùgbọ́n gbò ya tó di pé wọ́n rò pé kí prógrámù yẹn kí wọ́n tún pín fún àwọn tí iléeṣẹ́ rò pé kán tún pín fáwọn àwọn èèyàn míì tó yẹ pé yóò wà ní ọjọ́ tó ní kálukú ó mọ̀ ká máa ṣe tiẹ̀ tó yẹ pé ìjíǹjí akéwì yẹn náà ni wọ́n sì pè ó lè tí wọ́n pín fún alàgbà Ọlátúbọ̀sún náà tó lọ́jọ́ tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe. Kódà gbọ́ lẹ́nu bàbá pé béèyàn ti kọ ewì sílẹ̀ báyìí àwọn làwọn sọ fún alàgbà Ọlátúbọ̀sún yìí. Ọlárewájú Adépọ̀jù. Pé béèyàn ti kọ sílẹ̀ pé ewì èèyàn máa ń kọ lẹ̀ ní stanza ni. Gẹ́gẹ́ bí àyà kankan lọ gbúrú. Pé ní ìgbà tẹ́yàn bá ń kọ lẹ́tà báyìí ni kí náà porúkọ ẹ̀ náà fi ṣe ni bàbá Ọlátúbọ̀sún Ládàpọ̀ máa ń kọ tiẹ̀ ń gbà yẹn.
pé nípa pé ìfẹ́ ìtọ́nisọ́nà tí ó sì sí láìfí ń bẹ̀. Wọn láníyàn aburú kan tán fi ṣe bẹ́ẹ̀. Torí mo ti gbọ́ interview bàbá yẹn kan náà rí, ìyẹn bàbá Ọlátúbọ̀sún Ládàpọ̀ tí wọ́n ń sọ fún olóòtú ètò yẹn náà gbà pé tó ṣẹlẹ̀ láwọn pé gbáwèrè wọn ò gbáwèrè òun ni tó fa wáwọ̀ lọ́nà gbà. Kí ló dé àgbàlagbà ṣe máa ń sọ̀rọ̀ bíi kí náà korúkọ ẹ̀ báyìí? Tún wá fi mọ lórí pé bàbá yìí tẹ́jọ́ ń bá tẹ́ ń bá dìtẹ̀ pé ó tiẹ̀ tún ti filẹ̀ bora bí aṣọ kọ́rọ̀ yín ó bá gbà tó ń lọ látọdún yìí náà kí ló wá dé ojú táwa fi mọ́ ń wò ń gbà mí ni pé bóyá wọ́n kàn sáfẹ́ fi ìbá bàbá ṣọ̀tá gòkè ni kéèyàn fẹ́ fi wọ limelight àbí kéèyàn fi ṣàtẹ̀gùn torí tí ò bá rí bẹ́ẹ̀ kí ló dé nǹkan pọ̀ téèyàn lè máa sọ̀rọ̀ lé ní ayé àbí téèyàn lè máa lo ìṣẹ̀mí rẹ̀ lé lórí ju ká máa wá òpin ẹ lágbájá kan ní òjé sórí eré àbí òun ní òjé kí n ṣe kinní kan ní onítọ̀hún sì ti lọ ní ìsìn. Ẹ wo alàgbà Kollington Àyìnlá nígbà Barrister síwọ́ ọṣẹ́ ẹ wo ohun tí bàbá yẹn ń sọ tó jẹ́ pé orogún òwò náà ní lọ láàrin àwọn méjèèjì tẹ́tẹ́lẹ̀ nígbà tí Barrister ń bẹ láyé tẹ pé bí wọn bá tí ì búra wọn sínú àwo kò tí ì táwọn méjèèjì lọ táwọn yẹn sì parí ìjà àwọ̀ yẹn tì ní àárín wọn lójú ayé wọn bí ìjà bí olóńgbò àti àtẹkùtẹ ṣùgbọ́n nígbà Barrister lọ ẹwọ tí alàgbà Kollington Àyìnlá ń sọ ọjọ́ mo gbọ́rọ̀ bàbá yẹn àwọn àgbàlélẹ̀ ẹnujọ́ mẹ́ta iná ló tó ń sọ fáwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ onífújì náà kí ló dé àbọ̀ wo lẹ fẹ́ kí n lọ jẹ́ fún Barrister àbọ̀ wo lẹ fẹ́ kí n lọ jẹ́ fún Barrister ṣe bàbá wa yìí kọ́ ipò bàbá náà sì jẹ́ fáwa yìí ṣùgbọ́n tán bá tọwọ́ bọ̀ àlẹ́nu jù á gé wọn jẹ. Báyìí ẹ̀yin gba alàgbà Ọlátúbọ̀sún. A gbà wọ́n bàbá kí ló dé ṣé wọn ò tó wá bí lọ́mọ ni wọ́n tó wá bí lọ́mọ aṣáájú náà sì akéwì lèmi náà aṣáájú náà sì jẹ́ fún wa nù kínní irú àwọn ẹlò ẹ̀ka máa kó àwa akéwì tó kù sòdì lẹ́yìn tí bàbá ṣe kíni ò tí bàbá ṣe wọ ọṣẹ́ ara àwọn akéwì míì tó dáńtọ́ ju bàbá òun lọ ní bàbá Túbọ̀sún Ládàpọ̀ wọn ò lè sọ pé àwọn làwọn tó dáńtọ́ jù fún ìdí eléyìí aṣáájú ni wọ́n jẹ́ fún wa bàbá ni wọ́n jẹ́ fún wa ṣé kí a ríru kírú àwa yìí tá a jọ mọ Lánrewájú Adépọ̀jù ká ríru àwọn ọmọ bàbá Ọlátúbọ̀sún ta ká mọ́ lè ṣàṣepọ̀ ni ká mọ́ lè mú ara wa lọ́rẹ̀ẹ́ mo pàdé wọn níbi ètò kan tí iléeṣẹ́ rédíò kan ṣe ní Béèdúnta iléeṣẹ́ rédíò yẹn ṣe ọdún kan lẹ́yìn tí wọ́n dá kìnìún yẹn sílẹ̀ wọ́n sì pe àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nínú ìgbóhùnsáfẹ́fẹ́ láwọn tó ti lọ so wọ́n pe bàbá náà bàbá sì ń bẹ láyé ńgbà náà ti wà lórí ààrẹ ẹ̀hún èmi mo lọ ṣojú bàbá gbogbo àwọn bàbá wa làgbà Yẹmí Fáróǹbí bàbá wa Yẹmí Ògúnyẹmí gbogbo wọn ní bẹ́ńbẹ́ bàbá wa làgbà Ọ̀nàlápọ̀ Lágún Yanjú Adégbìtẹ́ gbogbo wọn ní bẹ́ńbẹ́ níbi kí náà porúkọ ẹ̀yẹ tí wọ́n sì fún wọn lá ní ẹ̀yẹ nígbà mo rí bàbá làgbà Ọlátúbọ̀sún ẹgbẹ́ wọn báyìí ni màá sì gbà kọjá lọ bí àga tí mi fẹ́ jókòó sí àwọn èèyàn sì ń wò mí lórí wọ́n ń wò mí lórí kámẹ́rà wọ́n ń wò mí níjókòó yẹn nípa àwọn àgbààgbà bí wọ́n tó sì mọ nǹkan tó ń bẹ láàrin àwọn àti bàbá wa tẹ́lẹ̀ àwò bí ó kì wá báyìí àwò ìṣesí tọmọ mo débẹ̀ kódà mo lóṣù fún wọn báyìí bí mo yẹ lóṣù fún wọn lélẹ̀ wọ́n sì náwó sí mi báyìí báwo mo sì bọ̀ wọ́n lọ́wọ́ mo sábà wọn mo wojú àwọn àgbààgbà tí ń bẹ ìjòkó náà gbogbo wọn mi rí báyìí ẹlòmíràn rẹ̀ rìn pé alhamdulillah kí ilẹ̀ tún wá fẹ́ bá a bá pàdé ń ta à ń pọn yín lé à ń ṣe àìsí lè sọ̀rọ̀ kì í ṣe pé bóyá a ti ń gbọ́ tí wọ́n sọ gbóló àwọn ọ̀rọ̀ báyìí láti jẹ́ ṣùgbọ́n a ṣáà ń dalẹ̀ pé epo bàbá yìí lẹ́dí ìkúkú wà ṣùgbọ́n bóyá tó bá yá yóò rẹjà wọ́n mẹ́nu kúrò ń bẹ̀ wọ́n sì ẹsẹ̀ wo ń bá ṣẹ̀wọ̀n tó tó bẹ́ẹ̀
ẹ̀ṣẹ̀ wo bàbá ṣẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ nínú tí bàbá sọ fún ẹta àmọ̀ tí èsì ìṣàwà ilé kan náà sọ tó sọ fáwọn tán jọ jẹ́ alásùnmọ́ bẹ́ẹ̀ kódà wọ́n sọ lójú bàbá yìí bàbá Túnbọ̀sún Ládàpọ̀ pé bàbá yìí ló fóògùn bà wọn lọ́wọ́ rí pé bàbá Túnbọ̀sún Ládàpọ̀ wọ́n fi oògùn bọ Láńrewájú Adépọ̀jù lọ́wọ́ rí nígbàtà ní bàbá kúnjò ní tó ṣe sábàbí rẹ̀ nù wọ́n sì sọ sínú àwọn ó dẹ̀ pé tàkúté Ọlọ́run kọ́ ni bẹ́ẹ̀ lẹ́yìn bí ọdún bíi 6 àbí 7 tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ náà kan torí fàṣẹ briefly wọn dárúkọ wọn ń bẹ̀ ṣùgbọ́n níbi ìjókòó kan tó pa wọ́n pọ̀ rí lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ìjókòó ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá gbogbo àwọn bàbá wa Adébáyọ̀ Fálétí náà jọ wà ní ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá yẹn bàbá wa Professor Akínwùmí Ìṣọ̀lá Professor Akínjọ́gbìn wọ́n wà ń bẹ̀ nínú ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá yẹn àtàwọn àgbààgbà ní ìbẹ́tàn jẹ́ ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá wọ́n náà nígbà wọn bá débi ìpàdé yẹn wọ́n bọ ogun ọlọ́wọ́ báyìí lórí bí wọ́n ṣe wọlé sí ìpàdé yẹn wọn ò bọ alàgbà Ọlátúnbọ̀sún lọ́wọ́ láwọn bàbá Adébáyọ̀ Fálétí wọn gbàgbà Láńrewájú kí a lóde ó kí Túnbọ̀sún Ládàpọ̀ wọ́n mọ̀ pé wọ́n máa ń kíra wọn tẹ́tẹ̀lẹ̀ káwọn òkèlè yan bí lélẹ̀ ǹjẹ́ mọ̀ pé ó ṣe báyìí kí ló sì fà wọ́n ní lẹ́yìn ìgbà kan tí Emir Ìlọrin ìgbà wọn ti jẹ́ta Sùlù Gàmbàrí tó fẹ́ ṣe ọdún 11 tó ti bùwà ní orí ipò tó wà lórí ipò ó fẹ́ sin wọn 11 náà lẹ́bí ọkọ lọ́jọ́ náà ó sì fẹ́ yẹn Ṣìrómà ìyẹn Emir àti sin nígbà náà tí ó jẹ́ bí àrólé ó ṣá àwọn ètò bíi 11 ló ṣàfẹ́ sí lọ́jọ́ náà ṣáṣe gbẹ̀ ní 11 ní ọdún 11 tó borí oyè a wá rínú àwọn olóyè ti Emir yẹn ti bàbá òun Emir òun ó sì láìkì ewì bàbá a wá rínú àwọn olóyè tó wá ṣalátọ̀nà bàbá lọ sí ibẹ̀ wípé kí wọ́n lè kéwì ní ìjọ náà mo wá rò pé ìyẹn ní ó fẹ́ ẹ̀já kọ̀kọ́ nígbà tí àjọṣepọ̀ bàbá àti Emir Ìlọrin nígbà yẹn tó wá bẹ̀rẹ̀ àgbàlagbà ní Emir àtàṣọ owó tó bàbá bí lọ́mọ ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ wọn púpọ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ìgbà tí wọ́n ríra ní orí láti jọ nǹkan ìgbà káyà wọn nígbàgbọ́ ọmọ ìsìnkẹ́ bí láti ń sọ̀rọ̀ ló bá dé pé wọ́n bá ní olóyè ní náà bá tún mú bàbá Ọlátúnbọ̀sún Ládàpọ̀ jù mú wọn lọ bí tí Emir àyà àti bàbá ti ń sọ̀rọ̀ kí ló dé kí ni tẹ́ fẹ́ bá ní lórí àwọn nǹkan tá a fẹ́ ṣe náà ni pé mo mú eléwì yìí wá fún yín ìyẹn bá ní eléwì ta ní tún kéwì tó yóò ju Láńrewájú Adépọ̀jù òun rán oníṣẹ́ pé kí wọ́n kún Emir àyà sọ̀rọ̀ ẹ tó wà embarrassing báwọn dẹ̀ ń wò pé ọ̀rọ̀ yẹn ò táwọn náà lọ́rùn náà bí kíni àwọn ṣe à ń sọ fún Emir náà òun náà mọ̀ ń gbìyànjú Emir òun náà ṣe kíní kan eléwì ńlá lòun náà kíní kankan ìwọ mo fẹ́ kó kéwì fún yín gbẹ́nà náà ṣáfi jáde ìyẹn ní olóyè òun àti alàgbà Ọlátúnbọ̀sún ibi ẹ̀sẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀ tó fi di pé àwọn àlébú ara ẹni ń gbọ́ wá di ọjọ́ ṣíṣe yẹn gangan gbàgede ibi tí wọ́n náà ti ṣe kíní yẹn nígbà bàbá débẹ̀ ẹ̀ṣẹ̀ ń pé èrò sí pọ̀ ṣùgbọ́n wọ́n kàn ń gbọ́rùn pé ibo làwọn á yà sí ibi tí microphone sì ti ń sọ̀rọ̀ tí MC ti ń sọ̀rọ̀ ní ọ̀gangan bẹ̀ ni àwọn fẹ́ lọ àwọn dẹ̀ bá alàgbà Túnbọ̀sún Ládàpọ̀ àtẹnìkan táwọn rí pé báwọn ṣe rán méjèèjì pé wọ́n jọ wá ni àwọn rí àwọn méjèèjì lábàwọlé ibẹ̀ yẹn báwọn ṣe wọ́n ẹsẹ̀kẹsẹ̀ ṣáájú lábáyé ni Túnbọ̀sún Ládàpọ̀ ló ti sáré nawọ́ sáwọn àwọn sì bá lọ́wọ́ báwọn ṣe bá wọn lọ́wọ́ báyìí ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì jẹ́ káwọn ní pé Túnbọ̀sún dákun ibo ní máikrófóònù báwọn ti wá wọn ti nìyẹn ẹgbẹ́ àti báwọn jọ pé irú ìrìn fúnra olè ibo náà lè yà sí tán sáré parẹ́ mọ́ èrò lára tó tó báyìí lẹ́yìn àjọ kíra nísìn
nígbà òdi alẹ́ ọjọ́ rẹ̀ táyà àwọn bàbá padà délé ẹ̀wọ̀n ní bàbá ní láìbírì náà sì rí lára inú ilé náà ló wà níbi àpátímẹ́ǹtì tí wọ́n ń ṣe yàrá kan lọ́tọ̀ fún láìbírì ní wíńgì tí wọ́n ń lò alẹ́ wọn bá bèèrè sùn lálẹ́ bí káṣà tó máa kọ kankan àbí kán mọ́ tó ṣe rìsáàtì láìbírì ẹ̀nà wà sì ti sùn wọ́n lọ bí aago bí mọ́kànlá alẹ́ fẹ́ lọ lù tí gbogbo wa ti sùn bẹ́ẹ̀ ni wọ́n ràn wọ́n rẹ̀ lábẹ́rẹ̀ náà kó gbogbo ara alẹ́ lábàdà mọ́lẹ̀ báyìí wọ́n wọ yàrá oníkà ẹ̀dìdẹ́ kí ló dé irú jíjí abádìwó rẹ̀ lásán rí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń tàsé tí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ti ní àrùn ọpọlọ ni pẹ̀láriwo rárá tẹ́mẹ̀rẹ̀ sọ orú tàbí bàbá ní nígbà táwọn ṣe kí ní ẹ̀ tí oró yẹn máa bẹ̀rẹ̀ ní ara àwọn wípé ó bẹ̀rẹ̀ àwọn bí ìgbà tẹ́jọ́ bá búyàn jẹ ní ẹsẹ̀ báyìí làwọn nímọ̀ lára bí oró yẹn ṣe ń tọ́ ara bọ̀ lókè jọ lọmọ gbogbo ara báyìí tó fi dí ọpọlọ gbọ̀n bí nǹkan ti dé nìyẹn nínú gbogbo ọ̀rọ̀ wọn tó ń tàṣí tó ṣe kan yẹn àkéré dùn gbà náà bẹ́ẹ̀ ni wọ́n sọ lẹ́ẹ̀kọ̀ọ́ pé túbọ̀ sún tí mi ò sí ní o má ṣe tiẹ̀ túbọ̀ sún tí mi ò sí ní o má ṣe tiẹ̀ omi ó tún jábọ́ lójú ọ̀nà wọ́n á bẹ̀rẹ̀ wọ́n rán tágbẹ̀rẹ̀ àwọn táa ní wọ́n jọ wà nínú ẹ̀sìn Christian Science nígbà náà Kàbálà tí ọ̀dọ̀ wọn ò jìnà papọ̀ kò jìnà pọ̀ sí ọ̀dọ̀ wa ní ẹlòmí ń bẹ níbi ọ̀nà bí oríta challenge bẹ̀ yẹn bàbá Ọmọlẹ̀yẹ Mike Ọmọlẹ̀yẹ àgbàlagbà ní àbáyẹn nínú ìlànà ẹ̀sìn yẹn òun gan ló ṣalátọ̀nà bàbá wọnú ìlànà táwí àwa kan súré lọ pé bàbá yẹn ọ̀rẹ́ wọn kan náà tún bẹ́tọ́ jẹ wà ní ìlànà kìíní yẹn bàbá yẹn ti jáde láyé ń sìn mú ìwà Johnson a lọ pé bàbá yẹn náà àwọn ibi táwọn sọ ẹ̀fẹ́ tó bí máìlì kọ̀ọ̀kan síra ọ̀dọ̀ wa láàrin òru gbàtàwọn iṣẹ́ di wọ́n tó gbáṣọ àdúrà àwọn ọ̀wọ́ wọ́n bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìsìn oríṣiríṣi àwọn iṣẹ́ ìsìn àwọn pípẹ́sà ìlànà títí wọn lóríṣiríṣi pé kíní ọwọ́ wọn ni bàbá dákẹ́ sí wọ́n sì tún mẹ́nìkan lọ ìyàwó ẹnìkan náà àwọn tá a wí yìí jẹ́ dókítọ̀ yíyẹn mú kìíní tán fi yẹ mímí èèyàn wó àbí pọ́ọ̀sì wó on the man is gone lẹ́kún tá a wí ìbẹ̀rẹ̀ bá a ṣe tẹ́ wọn sínú yàrá wọn lórí bẹ́ẹ̀dì àfòwò dí wọn nímú fi dí wọn létí fi dí wọn lẹ́nu mọ́ gbogbo ẹ̀ làwọn tàn ṣàlọ́lé wọn pé tó bá ti di àárọ̀ ọjọ́ kejì nǹkan tílẹ̀ bá ti mọ́ àwọn wá gbé kú wọn lọ sí bóyá mọ́ṣúárì káwa náà ká lọ bùn àwọn mọ̀lẹ́bí gbọ́. ètò ìpalẹ̀mọ́ ìsìnkú ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ìyẹn là ń ṣe tó wá kú díẹ̀ kí ilẹ̀ ó mọ́ ní ìdájí aṣáàtù pé tí wọ́n lórí orí bẹ́ẹ̀dì ìyẹn láwọ̀ ọmọ ṣó ti wá tán nìyẹn. ti wá tán náà nìyẹn àdàsọ funfun bò wọ́n lára báyìí nígbò yá ló bá di pé ẹnìkan ní wá bá rí kó dà pé ọmọ ọ̀ka ẹsẹ̀ ní ìbàyìí kí a ló dé àbí fáànù àti èsì ta àtàndé wọn lórí ni òun rí kó dà pé ẹsẹ̀ yẹn ń tweet ọmọ ọ̀ka ẹ̀wọ̀ ló ti ìrìkúrì lóhùn rí gbogbo àná wá wà láti pé ká mọ sọ àtẹwé gbogbo oríkèéríkèé ara nígbò yá àwa kan rí pé ọmọ ọ̀ka ọwọ́ ọmọ ọ̀ka kan ó sọ kúrú báyìí ẹnìkan mọ́ wọ́n mọ́ ẹnìkan náà lóò náà rí ẹnìkan aṣàtòbí mẹ́ta tẹ́ ajẹ́rìí sí lè ní ẹ̀sẹ̀ ẹ máa yọ òkú bá ti sáré gbò wọn lórí rẹ̀ dáàdì bó ti sín jáde nìyẹn pé ó bá tó bẹ̀rẹ̀ wọn ràn wọ́n rán yìí orí ẹ̀ làwọn ọ̀rẹ́ wọn tán láwọn fẹ́ wá palẹ̀ kú mọ́dé ní ẹ̀nà nípa àwọn òwò pé kí ló dé láńrẹ̀ tẹ̀ kò gbọ́dọ̀ lọ báhùn kò gbọ́dọ̀ lọ bá àwọn ilé tí ẹ̀dá wọ́n ṣe gbé wọn lọ sọ sí hospital nìyẹn ó tó bí ọ̀sẹ̀ kan tí wọ́n lò ń bẹ̀ kí wọ́n tó padà délé nígbàtàn délé náà ṣàlàyé wọ́n ní ìgbà kìíní yẹn bẹ̀rẹ̀ báyìí wọ́n gbé bàbá ní wọ́n gbé fíìmù yẹn wá fáwọn báyìí ni ọ̀dọ̀ bàbá aláwo tí wọ́n lọ tí wọ́n ti lọ ṣe
mẹ́tí ń sọ pé tó bá rí pé nígbàtí pépà ọjọ́ kejì tí yóò bá ṣẹlẹ̀ obituary rẹ̀ ó jáde nínú pépà ọ̀hún ṣùgbọ́n ṣe mọ̀ pé ní ti ìlànà ti onísáyẹ́ǹsì àbí kí náà pọ̀ èèyàn lè fi dí eléyìí múlẹ̀ ṣùgbọ́n àkáǹtì ti bàbá òun lè léyìn tí wọ́n sọ tí àmọ́ ní mo fẹ́ bọ bàbá òun lọ́wọ́ ń jò ní ibi ayẹyẹ tí mo ní mo ti pàdé mo rò lẹ́ẹ̀mejì ṣùgbọ́n mo rò pé yóò nítumọ̀ ní ojú àwọn tó bá wà bẹ́ẹ̀ àmẹ́yìn náà láyà ọ̀nàwọ́ sí mi ẹ̀yìn náà láyà sà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ní káwọn ọmọ wọn ọmọ a máa bá òbí sọ̀rọ̀ tóbi a sì máa gbọ́ káwọn ọmọ wọn náà bá wọn sọ̀rọ̀ ní kíní sí a sára àwọn ọmọ nú àwọn ọmọ náà mo sọ pé àwọn ọmọ wọn onílàákàyè èèyàn làwọn náà ó jẹ kí ló wá dé láì tẹra ẹni lọ́mọ pa láì gbàyàwó ara ẹni láàrin bá tún ṣe kíní kan fún mi nígbà báyìí kíní kan ṣe kíní sẹ́yìn ò ṣe ẹlòmíì ni kódà kó tó di kó kù díẹ̀ kí bàbá tó jáde láyé àti ráwọn ìgbìmọ̀ kan náà àwọn fáǹsì wọn àtàwọn fáǹsì bàbá tí wọ́n ń gbègbèsẹ̀ pé kí wọ́n ó parí ìjà kódà àwọn ọmọ mú mi mọ́ra pé èmi ni kí n bá pé àwọn mọ̀ pé ní tẹ́ bá sọ ní bàbá máa gbọ́ bàbá sọ bàbá ó gbọ́ mo mọ àwọn ọ̀nà tí a lè fi sọ pé kí ni. ẹ máa ń kọ́ta fi kọ́ wọn lọ́rùn tí bàbá dẹ̀ gbọ́ straight. ṣùgbọ́n interview tí máa gbọ́ lẹ́nu wọn nígbà náà mo fi rò pé mo sọ pé ogbọ́n interview nǹkan tó ṣe tán sọ pé gbàwèrè wọn ò gbàwèrè ní kíní kankan lọ́tọ́ ń sọ̀rọ̀ lórí àwọn artist wọn kan lórí record label wọn kan pé bóyá wọ́n ní wọ́n jẹ́ artist gbé má wọn lọ́wọ́ ni àbí wọ́n ní kíní kan ní ọ̀rọ̀ yẹn ò yé mi ṣùgbọ́n kò sí gbogbo tán bá lè sọ tí mi ò lè dáhùn rẹ̀ lórúkọ bàbá mi. toró ṣojú yín ẹ̀dẹ̀ mọ́ ń pa ẹ̀. dáadáa ìmí tí ò ṣojú wa bàbá pa ń tàn fún wa torí níbẹ̀rẹ̀ ètò ẹni pé gbogbo ọ̀rọ̀ tàbí sọ ẹjẹ́ fìbúra tí àgbọ́dọ̀ parọ́ àgbọ́dọ̀ sí èyí tí bàbá mi bá sì sọ fún mi ẹ̀tọ́ ni pé kí n sọ síta tó bá jẹ́ pé lórí àlámọ̀rí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kí ló wá dé kájógo ó sinmi bàbá òun ti lọ ẹ̀yin náà ó sì lọ báwọn èyí tó bá kù ń bẹ̀ tẹ́yìn náà bá lọ bí àgbárí ẹjọ́ lọ́mọ yanjú rẹ̀ lọ́hùn ọlọ́run bá yín yanjú ẹ̀ ọ̀tá méjì gan wọn a máa sábà ara wọn pé fún kálàfíà ò lè wà ẹjá fi ilẹ̀ báhùn ẹjá fọ̀rọ̀ ilẹ̀ báhùn àwọn ìwé wọn kò sí ìtìrí bàbá ìrà láwọn ìwé tí alàgbà látọ̀mọ̀ ń bẹ lórí àwọn ṣẹ́ẹ̀fù bàbá nínú láìpẹ́ ọjọ́ tí mo ráwọn ìwé ẹ̀mù ní ó ga alàgbà Ọláníwájú Adépọ̀jù wọn já àjàdíjú kọ́ o ṣùgbọ́n ìjà tó bá ti di pé ó ń fẹ́ lẹ̀ mí lọ ó fẹ́ lẹ̀ mí lọ ebi a bá sọ ní tàbí tẹ́lẹ̀ lọ́wọ́ pé àwọn ẹranko tó ti ní èèyàn wáyé ṣe bí wọ́n ti fògùn bọ̀ mí lọ́wọ́ rí ń jọ́ sí wọ́n fẹ́ pa mí ṣùgbọ́n kádàrá fàbùkù kàn wọ́n mo kú mo sì tún jíǹde mo ta lákejìdé inú agbára tuntun mo ti gbẹ̀bẹ̀ ẹ̀nù mímọ́dé òkú mo ti gbẹ̀bẹ̀ ẹ̀nù òkú sátánì tí ó kò mí lójú tí ẹ bá ti ń kọrin ewì nílànà ẹ̀sìn kódà nípa àwọn artist record label Ọláníwájú Adépọ̀jù ṣé lóòótọ́ ni Ọláníwájú Adépọ̀jù já Alhaji Odolaye Aremu gbà lọ́wọ́ Látúnbọ̀sún record. lórí ọ̀rọ̀ yẹn kó mo sọ pé orogún òwò àmọ́ ìṣẹ̀lẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú artist lódiwọ̀n ìgbà tí èbá ti ṣe pé live contract ní artist yẹn ló sign pẹ̀lú record label rẹ nígbà kíní bá ti parí àjọsọ yín bá ti parí artist yẹn lè gbà bí ó bá wù lọ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ irú ẹ̀yin tẹ́ wà níléeṣẹ́ rédíò ní ìsìn àmọ́ ṣé permanent staff fún wọn ń bẹ̀ ní àbí on contract tí contract yẹn bá parí ń bẹ̀ ẹ dákun ǹjẹ́ ẹ lè gbà bí ó bá kẹ́ wá gbà bòmí ìlọ́kan á ní pé iléeṣẹ́ rédíò míì tẹ́ gbà lọ́hùn ó já kínní gbà mọ́ wọn lọ́wọ́ ni. kò sí nǹkan tó jọ. kò sí nǹkan tó jọ. so agreement Odolaye Aremu ó lapse lọ́dọ̀ Látúnbọ̀sún records. in tó ṣẹlẹ̀ nù in tó láti ṣẹlẹ̀ nù. torí. because nítorí pé àwọn artist tẹ wí ibi tí nǹkan bá ti rọ̀ sọ̀rọ̀
lóníkálùkù wọn náà lọ a sì rí wọn dá lẹ́bi wọ́n rí pé ẹni yìí ó ń dé àwọn mọ́lẹ̀. no ọ̀rọ̀ pé ó ń dé wọn mọ́lẹ̀ kọ́ kìí ṣe pé ó ń dé wọn mọ́lẹ̀ wípé ibòmíì yìí ó lè fún mi ní nǹkan mo fẹ́ ju ibi tí mo wà tẹ́lẹ̀ yìí lọ odò láyà rẹ̀ mu láwọn nínú àwọn àjọsọ wọn ti bàbá mi odidi civilian bus náà mọ́ra fún tuntun tí wọ́n já náílọ́nù lára rẹ̀ báyìí civilian bus tuntun ó ní pásẹ́njà mélòó bí i pásẹ́njà bí 24 àbí mélòó ni wọ́n ń jẹ ní ńlá yẹn gbẹ̀gbẹ̀ yẹn torí big artist ló náà gbà náà kìí ṣe pé bóyá ọ̀jẹ̀wẹ́wẹ́ artist kọ́ ábọ́ọ̀mù kejì àmọ́ tí wọ́n tún ṣe fún ní nǹkan tó tún jẹ́ nǹkan gbòógì but civilian bus tá a sọ ìmí fojú ara mi rí kòrókòrò báyìí inú ọgbà wa ń bí iná ọkọ̀ páàkì ẹ̀sìn gbà kó tó di pé wá gbé lódò láyá ó sì tún kí bàbá náà sínú àwo ìkan lára àwọn àwo tá a ló sí ṣeṣe ọmọ rílé wá bóyá alágbòló odò láyá rẹ̀ bóyá wọ́n ń bẹ láyé àbátẹ̀ ti ṣíṣe wà wá ti ṣíṣe àbáyé lọ bí àwọn náà ǹjẹ́ Láńrewájú Adépọ̀jù ó jẹ́ ọgbẹ́ mọ́ túbọ̀ sún wọn ládàpọ̀ lọ́wọ́ ni àbí báwo ọ̀nà jí wọn gbé mọ́ lọ́wọ́ tó bá jí wọn gbé mọ́ lọ́wọ́ wọn gbọ́dọ̀ gba kóòtù lọ nígbà náà pé àjọsọ ìmí àti ẹwù tí ìtàn pẹ́ni yìí ó breach agreement tó wà lára méjèèjì o epo breach agreement tó wà lára méjèèjì ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn síta kán lè bá káyọ̀ ìdíjà ìlú àbí kán lè bá wọ̀ pé wọ́n yàn yín jẹ ni ọ̀rọ̀ artist àwa iná ṣe bí mo sọ pé àwọn mo ti kọ́ àwọn artist kan sòdírí ọ̀rọ̀ tó bẹ́yàn fi tí rọ̀nù rẹ́kọ́ lébẹ̀ kò sí ètí òye mi ń bẹ̀ kódà alàgbà Dáúdà Epo Àkàrà Dáúdà Epo Àkàrà nígbà kan wà tẹ́ pé ẹnìkan fẹ́ ká báwọn ṣe àwọn àtúnṣe àwo mẹ́rin rẹ̀ kan tán ní àwo yẹn wọ́n ń pè kan ní Ndínkàrà pé àwọ ayé ìjọ ohun tán bá ń lè rẹ̀ ẹnu abẹ́rẹ́ lè máa kọ́ tó sì àwọn ìfẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lórí system téèyàn máa ń lò láti fi yọ àwọn kìíní àwọn background noise téèyàn kan máa fi denoise ẹ̀ ó wá ṣojú bàbá torí bàbá lẹ́ni yẹn wá tó fi wá sọ̀rọ̀ kan tó bá tẹ́ni rá ní pé ó sì mọ̀ pé mò ń mójú tó studio wọ́n tó wá sọ bàbá ní báwo lẹ ṣe jọ jẹyán kan gbá lórí pé ìyẹn àwo Dáúdà Epo Àkàrà mẹ́rin ẹni yẹn mo ń forúkọ bẹ ni yẹn náà láṣẹ lẹ́ni ẹni àwọn ábọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wà tó kú àtàyè rẹ̀ àwọn làwọn ní record label tàwọn tó gbé jáde ṣé kò dẹ̀ ní agreement kankan tó wà láàrin wọn kí èwo la mọ̀ sí bí ó ní alákọ̀ọ́kọ́ ilé bàbá òun ti ń bẹ ní Ìgúrú Máràjìn àwọn làwọn kọ fún táwọn fàwọn ilé ìsúnmù ilé àwọn fẹ́ra ní iṣẹ́ fún ní títàn àwọn sí gbà wọn fẹ́ra bàbá ló tó ń sọ pé ṣé kò wà ní ẹ̀tọ́ kan tó jẹ́ bí ìròyìn bàbá ń sọ̀rọ̀ from experience artist point of view artist làwọn náà ṣé kò yẹ kí ó ní royalty kan tó sì yẹ kó mọ́ gbà lórí kíní ẹni ó ní pé bàbá ẹ̀yin lẹ́ ń lo church mind pẹ̀lú pé àwọn artist titi yín pé ta fi ń gbọ́ pé irú ti ìyàwó Lákínládé tó náà tó ń sọ pé yẹ kán dá kinní kan padà fún you can't eat your cake and have it kò possible ibi táwọn ti rówó tán fi ra gbogbo tí kìí ṣe bìkan làwọn ti rówó tán fi ra gbogbo tí olóòfẹ́ lórí ábọ́ọ̀mù yẹn fún wọn ra kó civilian bus fóònù náà lórí ábọ́ọ̀mù kan ẹlẹ́ẹ̀kejì wọ́n ra ní iṣẹ́ fún torí gospel artist ni ìkẹta wọ́n múra àti wọ studio la fi pè ní bí méjì àbọ̀ àbí nǹkan lọ́lọ́jọ́ fi dé ládùúgbò àwọn kìíní yẹn. now ṣé lóòótọ́ ni pé Ọláníwájú Adépọ̀jù wọ́n trash àwọn master artist wọn nígbàtí fanfa Odòláyé Àrẹ̀mú torí pé mo gbọ́ pé Odòláyé Àrẹ̀mú padà sọ́dọ̀ Látúnbọ̀sún record wọ́n ní lẹ́yìn pípadà tí Odòláyé Àrẹ̀mú padà sọ́dọ̀ Látúnbọ̀sún record pé òun ló fà á tí Ọláníwájú Adépọ̀jù bàbá yín tó fi mú gbogbo àwọn master record
àwọn artist tó wà ní under record label wọn pátá fún gbogbo ẹ̀ wọ́n dẹ̀ trash ẹ̀ wọ́n bàjẹ́ ṣé tòótọ́ ni. irọ́ tó jìnnà sóòótọ́ ni bàbá àwọn pa tó bá jẹ́ pé bàbá Látúbọ̀sún Ládàpọ̀ náà ló sọ bẹ́ẹ̀. kí wàá lò kó irọ́ tó jìnnà sóòótọ́ ni torí àwọn artist wọn tẹ̀sí àwọn master kò sí ti ń jẹ́ master tape lóde wọn gbà tí kọ́pì kìíní ẹ bá ti wà kí wọ́n bá lè wákà kìíní kan mú tó wá nípa ilé ní master kìíní kan ládùúrò technology ti ń bẹ ní ìsìn tó fi advance àti iye copies tó ti print out tó ti wà ní circulation ni ó wà gbá copy kan mú ló wà pé master ẹ̀dá kò kí ní bẹ́ẹ̀ nu master yìí in tó lè wà nínú master òjú kan lè data lọ pé mo ní data ṣe yìí lọ́wọ́ kí sì là ń pè ní data ní pé bí wọ́n ṣe tò wọ́n nínú studio láti rìkọ́ọ̀dù ọ̀tọ̀ ní microphone tí wọ́n fún oní ṣàkárà olórin àwọn elégbè ọ̀tọ̀ ní microphone tán fún wọn oní ṣàkárà onígangan ọ̀tọ̀ ní tí wọ́n fún oníkálukú wọn tó sì jẹ́ pé nínú recording ìkọ̀ọ̀kan ó wà ń bẹ̀ tí ohun ìkọ̀ọ̀kan ò ní tabá kejì tí ò ní tabá kejì tí ò ní filter wọnú kejì ìyẹn ni data yìí ò sì wúlò nípa wípé èyí tán ti ṣe final mix down rẹ̀ gangan tí ó jẹ́ final tó ti dọ̀bẹ̀ gan tó wà ní circulation ó kàn lè mú anyone kó o sì lọ mọ́ ṣe kí náà pọ̀ ó ní wọ́n sọ fún ìyàwó Lákínládé Ìbònjó ní pípé tó ní kẹ́ bàbá bóyá ẹ dákun bóyá bá lè rí master iṣẹ́ yìí ti ìgbà wá bá ní pé kí ní ń jẹ́ master tẹ́ ẹ bá ti ní kọ́pì kan ẹ lọ mọ́ ṣe kíní fúnra yín àwọn ti yọ̀ǹdẹ̀ nígbà tí Ọlọ́run ti ní kí àgbọ́yé ẹ̀sìn dé àwọn ògbé tó ń jẹmọ́ orin jáde mọ́ léè tí bàbá yìí sọ pé wọ́n lọ trash kíni wọ́n trash kíni. kẹ́sẹ̀ pé Ọláníwájú Adépọ̀jù trash master kankan trash master ṣùgbọ́n torí pé ẹ̀sìn dùn wọ́n lára òun náà ṣe ní àwọn ògbé rẹ́kọ̀dì. lórí náà sọtọ́ ní pé ìlú máa gbélé ẹ̀wọ̀n òní jójó kárí ti fi gbọ́nà táwọn ọgbọ̀n òfin lùlù ṣe wì mọ́. torí mo tún gbọ́rọ̀ kan nípa Ọláníwájú Adépọ̀jù wọ́n ní nígbà tó di àárín kan pé wọ́n gbé álbọ̀mù artist kankan jáde mọ́ àfi ewì tí wọ́n nìkan pé wickedness Ọláníwájú Adépọ̀jù pé òun ló pọ̀ débi pé wọ́n gbé artist kankan jáde mọ́ àfi ohun tí wọ́n nìkan ní lẹ́kọ̀ọ́ lébẹ̀ ní wọ́n. ṣé bàbá òun náà ló sọ bẹ́ẹ̀. ẹnìkan ló sọ bẹ́ẹ̀. tó bá sọ bẹ́ẹ̀ ó kù Ọlọ́run mo sọ fún yín pé bàbá bó ti wà artist bó wúkọ́ lásán báyìí àwọn èèyàn fẹ́ gbọ́n tí ó sọ. nígbà tí wọ́n bá ṣe rẹ́kọ́ọ̀dù kìíní jò ní iye Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ikú Awólọ́wọ̀ kan Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gangan tán fẹ́ láti fi dìbò fún gbà náà. ok 79 ẹ̀ẹ̀mọye tí wọ́n tà ní tí bàbá tí rẹ́kọ̀dù bàbá fi ń gba best sale nígbà ní lọ́dún ní rẹ́kọ̀dù tó tàjù lọ́dún tó tàjù tí kú Awólọ́wọ̀ nǹkan ẹ̀ẹ̀mọye tí wọ́n tà ní ìpinnu ẹ̀ẹ̀mọye tí wọ́n tà ní àti ìpinnu wọ́n mọ́ kódà wọ́n tún tàbí ìgbàtẹ́yàn bá ń ta ògùn olóró ní títì báyìí tó jẹ́ pé ìjọba bá ní tó àwọn mákẹ́tà wọ́n jẹun bẹ́ lórí dédé àwọn láríwá epo ọ̀nà fẹ́ rà ó lè sọ̀lẹ̀ ìlọ́pọ̀ méjì owó ìsàn mo fẹ́ ní lọ pàdé mi lẹ́yìn ọlọ́pàá gan rà tí ń tà níbi tí ó tàdí tó jẹ́ pọ́lọ̀ ló mọ iye millions of copies iṣẹ́ bàbá gan tó ṣe kí ni ó tó rẹ́kọ́ lébẹ̀ yìí mọ́ rọ́nù lé lórí pé liability làwọn artist ẹlòmíì orí rẹ̀ lé ẹ̀kọ́ lé lórí kìí ṣe pé kíní kò ní jáde kò yíwọ́ ẹlòmíì ò yíwọ́ ẹlòmíì irú ti Lákínládé Ògúntà sọ ní ìsìn kò pé ọjọ́ kò pàdéhùn ikú ló sì fà natural disaster lélẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́nìkan wá jókòó ní kọ̀rọ̀ kan kó máa sọ ní tí ò ní mọ̀ ń pa rẹ̀ láì mọ́ lò làákàyè pé ìṣọ́rọ̀ ẹ̀dẹ́ lè rí bẹ́ẹ̀ ló fi dá tó jẹ́ pé kéèyàn máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wọn sọ̀rọ̀ báyìí ó dáa pọ̀. so pẹ̀lú nǹkan tẹ́yìn sọ fún mi sìn assumption lásán làwọn èèyàn ń gbé káàkiri
so gẹ́gẹ́ bí wọ́n pé bàbá yín dìdí trash record wà gbogbo àbí ìbínú. kò sí tó jọjọ́ ní àwọn yúmbàsì wọ́n sì wà nígbà yẹn bàbá tí mò ń bá wọn wá táwọn náà ń béèrè master kí ni ń jẹ́ master ẹ bá ti rí kọ́pì kan ẹ lọ máa ṣe àwọn ti yọ̀ǹda rẹ̀ àwọn ti yọ̀ǹda ẹ̀ in as much tí kọ́pì ẹ̀ bá wà. àwọn fẹ̀gẹ̀dẹ̀ wọn náà sì ni wọn ta kẹsẹ̀tì láyé kò sí kásẹ̀tì náà ẹ̀ àwo ni. ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe processing pé ẹja gbé àwo yìí káwá transfer ẹ̀ sí orí CD ṣùgbọ́n anyway alẹ́ ti lọ ṣe léyìn dandan kọ́ ní kó jọ́dọ̀ wa kẹ́ ẹ lè mọ̀ pé a yọ̀ǹda rẹ̀ táàsì ní báyé fà kankan lórí ẹ̀kọ́ bóyá alẹ́tọ̀ kan tààrí pẹ̀fẹ́ tó kẹ́nìkan ọ̀pù fún bí abẹ́ royalty kankan wọn. ó tráṣì kí náà korúkọ ẹ̀rọ tó jìnà sóòtọ́ ni àbòsí náà la bá ń bẹ̀ kí wọ́n dẹ̀yìn lẹ́yìn àbòsí ní ṣíṣe kán gbájúmọ́ tara tí wọn kán gbájúmọ́ tara kán sì jẹ́ kí ìfẹ́ wà tán bá sì mọ̀ pé àwọn òfẹ́ fífẹ́ lò kan fi bàbá oní bàbá lọ́rùn lọ́kàn jí ó sùn rẹ̀ àwọn náà ń lọ bí tí bàbá ń lọ ìta bá sọ tí ò bá tẹ́ wọn lọ́rùn tán bá pàdé bàbá lọ́rùn ó jọmọ ìyẹnjú ẹ̀ ṣùgbọ́n pé ká ṣe tán bá sì gùn lórí pé à ń ba bàbá wa lórúkọ jẹ́ ká mọ́ rò pé nítorí pé bàbá òun ti kó mọ̀ dé pé owó òfin lókù táàfì mọ́ bára wa nì àwa gbà wọn gẹ́gẹ́ bí bàbá la gbà wọn síbọ̀ ti wa ẹbẹ́ mo ní ti Barrister àti Kollington mo fi ṣàkàwé yìí kí ló dé bó ti rí nù olóòtú. Ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà láàrin ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bàbá Ọlánrewájú Adépọ̀jù àti àwọn ọmọ alàgbà Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ ṣé ìbáṣepọ̀ kankan wà láàrin ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ? Mi ò tiẹ̀ dá kankan nù wọn. So ẹ̀ dára yín mọ̀ dáadáa. ẹni ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ tó òun náà ń ta rẹ́kọ̀dù ni tó dàbí pé bóyá ó mọ ọmọ Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ bàbá Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ kan ṣùgbọ́n èmi ìwúlẹ̀ sọ pé bóyá kó ṣe ètò tèmi àtẹniyàn lè fi jọ mọ́ra tá a lè fi jọ mọ́ra ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ní pé bóyá a pàdé kò sí ọ̀tá kankan láàrin àwa àti àwọn ọmọ wọn ṣùgbọ́n à ń rọ àwọn ọmọ tiwọn náà káwọn náà bá bàbá wọn sọ̀rọ̀ kán bá bàbá sọ̀rọ̀ téèyàn bá jọ ń ta ayò ìgbà ní èyàn àjọ máa gbá ọ̀mì ìgbà ní ìsìn ìbẹ̀ tó jẹ́ pé ẹnìkan máa jẹ tẹ́lẹ̀ bá ẹni ilé jẹ́ kíkọ̀ náà tó jẹ Ọlọ́run ló mọ̀ bó ṣe máa ń tó Ọlọ́run kò dá wa dọ́gba Ọlọ́run ló ń dá gbogbo tó jẹ́ pé òun gbẹ́ nìkan gajẹ nìkan lọ súnà Ọlọ́run lórí ilẹ̀ lélẹ́yìn Ọlọ́run ló sì mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ bí mo sọ pé ewì àwọn méjèèjì ò tí ẹ papọ̀ ojú ọ̀run ìsí ó sì tẹ̀yẹ fò láìfa apagunra wọn so fún di eléyìí táwọn ọmọ wọn bá fẹ́ àṣepọ̀ pẹ̀lú wa àwa àti wọn èyí ṣọ̀tá àyèṣe ọ̀tá àwa ìnẹ́ẹ̀sì rí àmú bàbá Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ àmú wọn lọ́tà èyí tí mo sọ yìí èyàn ní bú bàbá èyàn kéyàn ó fọwọ́ lẹ́rán ni tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kárí pípa tẹ́mi náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní mo gbọ́ ọ̀rọ̀ kan pé àhesọ ni ṣùgbọ́n mi ti fìdí ẹ̀ múlẹ̀. ó jẹ́ pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ ẹ ṣeun olóòtú. ó dáa ìbéèrè mi kù méjì ìbéèrè àkọ́kọ́ nínú méjì yẹn ni pé látìgbà tí olóògbé Ọlánrewájú Adépọ̀jù tí wọ́n ti sílẹ̀ ṣàṣọ̀bùra àwọn iṣẹ́ bàbá Ọlánrewájú Adépọ̀jù ìgbìyànjú wo lẹ̀ ń ṣe lórí ẹ̀ lọ́nà àti jẹ́ pé ó máa wà lọ àbíbo ni a ti lè mọ́ rí wọn rà àbíbo ni a ti lè reach àwọn product bàbá yín. ẹ ṣeun olóòtú láti ṣe wọ́n lọ́jọ́ ẹ rí pé ayé ti di ayé digital ó sì ti lùjára wọn mo ní YouTube channel ti tèmi tó jẹ́ gbogbo àwọn bàbá tẹ́ bá ẹ bá ń bẹ̀ Adéjàre Ọlánrewájú Adépọ̀jù òun ni orúkọ YouTube channel yẹn. ẹ bá mi sẹ́lẹ̀ kan sí. Adéjàre Ọlánrewájú Adépọ̀jù òun ni orúkọ YouTube channel yẹn àwọn ewì tèmi náà ń bẹ ń bẹ
ẹ̀yin náà kéwì pẹ̀lú ògùn ṣáà lè fún wọn sample. mélòó la fẹ́ kà ní tó di pèlè ewì ohun ló yẹ kí n ti ọkọ̀ fi kí àwọn ará ilé ṣáájú pé ẹ̀ka alẹ́ ẹ̀kú ilé nínú ilé yìí gbogbo etí tí ń gbọ́wọ́ orí wa ò ní burú àṣejèrè ní tiwa lárúgbó ní lómidán takọtabo ẹ̀yin olólùfẹ́ kò ní súra kò ní rẹ̀ wá láyé ń bí lágbára adániwáyé a ò ní dèrò ẹ̀yìn ṣòkòtò ọ̀rọ̀ bí ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ó yá náà tún ya gbàǹṣó lóde adéjàre ìṣọ̀lá ọmọ ọlọ́rẹ̀ ọjọ́ adépọ̀jù àkànmú ní ń fọ́ gudugbẹ ọ̀rọ̀ mọ́lẹ̀ látòní láfẹ́fẹ́ olóòtú kí lorúkọ yín ọmọọba délé akínyẹdé adébísí àtọrúkọ ètò ẹ̀wọ̀n ń tẹ̀wulẹ̀ bá yín ṣe jíǹkù tí ń fi ránṣẹ́ sí yín tẹ́ẹ̀mọ̀ lò lórí kíni o tẹ́ẹ̀mọ̀ lò lórí prógrámù yín inú mi dẹ̀ máa dùn inú mi á dùn. mo ṣàdéhùn eléyìí fún ìdí èmi náà mò ń kéwì so lórí YouTube channel yẹn ẹ bá àwọn ewì wa pàdé níbẹ̀ dáadáa àti gbogbo àwọn ewì bàbá lórí YouTube channel tá a sọ yẹn. ok eléyìí tí mo fẹ́ fi gbẹ̀yìn ọ̀rọ̀ mi nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ alàgbà ọlárẹ̀wájú adépọ̀jù àìkọ́mọfọlọ́mọ mélòó ni. bàbá gbìyànjú o nínú àwa tá a ṣẹ́kù náà àwọn ọmọ àtó mẹ́ẹ̀ẹ́dógún àwa mẹ́ẹ̀ẹ́dógún náà la ṣẹ́kù. nínú ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún yẹn ẹ̀yin mélòó lẹ́ ń kéwì. kò sí èyí tí ò fẹ́ lè wì kí inú gbogbo wa àwọn ọmọ gan náà ń kéwì láwọn ọmọ ṣùgbọ́n èmi ni ọlọ́run kàn ní pé kí n tẹnpẹlẹ mọ́ ewì yẹn ní kíké ní gbígbé jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jù. ṣé ká sọ pé torí pé àwọn processes yìí pé ó ṣojú yín. ó ń bẹ lára ẹ̀ àti pé àjẹbí tún ni. ó ń bẹ lára ẹ̀ bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan sí i mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín àti gbígbà láàyè tí ẹ gbà wá láàyè ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n facilitate interview yìí tí wọ́n mú kó ṣeé ṣe fún wa ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe ṣùgbọ́n àwọn yẹn lọ́lọ́run lò gẹ́gẹ́ bí sábàbí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àbúrò yín tí àwọn náà sọ yí pé ẹnu àgbà lóbi ti gbó aṣáájú dáadáa lẹ́gbọ́n mi ẹni wọ́n tó ọ̀rọ̀ ìṣojú wọn dáadáa alàgbà ọláyíwọlá Sulaiman Adépọ̀jù àwọn náà facilitate interview pé ẹ̀gbọ́n mi ni ẹ wá fọ̀rọ̀ wá lẹ́nu wò owó bàtà yìí tóbi jù mí lọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn bákan náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì Melody 100.7 FM Ìbàdàn bàbá wòlíì Sam Adébáyọ̀ Òjó bàbá authority ọpẹ́ pàtàkì lọ́wọ́ gíwá iléeṣẹ́ Melody FM 100.7 FM Ìbàdàn Ẹniọlá Àfọlábí bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tí ó ń rí sí ètò gbogbo tí ń jáde ní ìkànnì Melody 100.7 FM Ìbàdàn alàgbà Purity Adégòkè tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí DJ Finance bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ amójú ẹ̀rọ mi tí ó ń bá mi fà á sókè fà á sílẹ̀ Adéníkẹ́ Adésóyè Medinat DJ Mercy ó ṣe àkàdùn ní mú lọ́wọ́ bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùkọ́ mi tí a jọ ń ṣe kò kárí ètò yìí tájọ ń gbé sókè gbé sílẹ̀ tí a jọ ń rìn gbogbo ìrìn àjò yìí tó fi ń kún mú bí ìdodo ẹ̀fọn Timothy ọmọ Adébísí kò ní sọ ẹ kò ní rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ní tiyín tòótọ́ ti gbẹ̀yìn lẹ́tà ọmọọba Délé Akínyẹ̀dé Adébísí kábíyèsí aláyélúwà onígbádùn ẹ̀mí ẹ̀ ọ̀gbádùn ẹ̀mí ẹ̀ kingdom ẹ̀mí mò ń kí yín mò ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ lẹ́ńbẹ̀ o ẹ kú kalẹ̀ títí ìgbà míì táwọn wá sí ojú ìwòran yín lágbára lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ká tó máa lọ bàbá alàgbà Adéjàre Adépọ̀jù ǹjẹ́ tá a bá tún padà wá wọ́n fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò míì fún yín bí a tún gbọ́ fìrìfìrì míì táwọn la tún fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yín ǹjẹ́ ààyè gbà wá. agbára Ọlọ́run ilé làpótí jókòó dé àmọ́ bá yín lẹ́mọ̀ wọ àwa náà lẹ́sìn máa bá agbára Ọlọ́run gbogbo bàtà bá ti fẹ́ wá a ṣetán láti máa dá yín lókun ẹ ṣe gan-an. ǹjọ́ ní ọ̀rọ̀ kan tá a fẹ́ sọ fún àwọn olólùfẹ́ olóògbé Ọláníwájú Adépọ̀jù. a kí wọn náà ni a kí wọn kú ìfẹ́ tí wọ́n ṣojú tí wọ́n sì tún sẹ́yìn. wọ́n fẹ́ẹ́ fi kọ́ ọ̀pá mi dànù tó bá mú mi ẹlòmíì fẹ́ẹ́ lè gbá etí mi. wọ́n ṣeun gan ni akansára sí wọn agbésàdánkátà fún wọn kò ní í bàjẹ́ o kò ní í sun yín kò ní í rẹ̀ yín ẹ kú ìfẹ́ ẹ ṣe ilé àtọ̀nà tẹ̀yìn náà ò ní í bàjẹ́ ẹ pẹ̀lẹ́.
kódà títí ìgbà míì tí a mọ kàn sí yín tẹ́ mọ̀ rí wa ní ojú ìwòran yín tẹ́sí máa gbọ́ wa kétékété lórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí orúkọ mi lọ́mọba Délé Akínyẹ̀dé Adébísí ẹ ǹlẹ́ ń bẹ̀ ọ́ ẹ kú kalẹ̀.